Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man walahu wa ba'd. Ní ẹni yìí, a máa bẹ̀rẹ̀ series lórí ọ̀rọ̀ Mr. Jamiu Adegunwa ní àwọn ìsọkúsọ tí ó ti sọ tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ tí àwọn èèyàn tí ó rẹ́ni fún lésì gba ojú ọ̀nà tó ń tọ̀. Of course, gba àwọn ìsọkúsọ tó ń sọ kò túnú kankan lára ìsìn tiwa torí pé àwọn àfáà ń ṣiṣẹ́ ẹ̀sìn, wọ́n sì ń ṣe dáwà, wọ́n sì ń pa àwọn èèyàn sẹ́sìn, wọ́n sì ń kọ́ àwọn èèyàn lẹ́sìn. Àfẹ́ni tí ó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó ṣetán láti mọ̀ tí ẹ pé ìwọ ló fún máa tẹ̀lé òun ni òní lóhun ni òní mọ̀ ẹ̀sìn àbí tí òun náà ò ní àkọlé kan fún láti kọ́ mọ̀ ẹ̀sìn lọ́nà ni òní mọ̀ yóò tọ́ sọ̀rọ̀ ni òní mọ̀ pé tẹ̀sìn sọ ni èyí tí ṣetán ń gbé àwọn èèyàn sọ ni. So ṣùgbọ́n nígbà tí ó ti gbé gbogbo bàtàbàtà rẹ̀ kọlu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sì ti gba ẹ̀sìn lórí ìrànràn tó ti gba ẹ̀sìn lórí ìrànràn tó ti gba èsì ní láwọn èsì tó jẹ́ pé èsì tí ó yẹ pé èsì tí ó yanjú ni tó sì yanjú ọ̀rọ̀, èsì pẹ̀lú mọ̀ tí ó ń ṣe èsì pẹ̀lú ìfẹ́ inú àti ìwòròwòrò àti agídí bí títí ẹ̀ àbí àtàwọn tọ́jọ́. So eléyìí tí a náà fọ́ ń bẹ̀ gbá dídé pé tó bá yá sí pé ní o fẹ́ sọ pé in tó fẹ́ wí ní pànà bí ó mọ̀ o túrú lọ ń bẹ̀ yẹn náà. Ọmọlàjú ṣáná bí rí fóònù rí ni, ṣáná bí rí sórí plane rí ni, nìkan tó fún ma fi ìwà gọ̀ rẹ̀ ló fi rò pé àti ìsọkúsọ rẹ̀ ló fi ríbi tì sí. O tó ríbi tì sí náà torí pé ní gbogbo ohun tí àwáṣẹ́ yẹn bí lè ní àti ń tà àti ìrí gan àti ń tà lè rí tẹ́pẹ́ lẹ́yìn ikú tiwa ló ṣe máa dé gbogbo Ọlọ́run tí ní ká náà bí fojú rẹ̀ rí tó sì sọ fún àwọn sàábé rẹ̀ gbogbo nǹkan pátá tó máa ṣe Ànábì ti sọ. Àgádìsì ni tánàbí kásùbátàn tó bẹ̀rẹ̀ sí ní bá àwọn sàábà sọ̀rọ̀ títí tí àsìkò zúrì fi tó ó bọ́lẹ̀ òkèrùn ó tún bọ́ sórí mímbàrí ó tún bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ títí tí àsìkò fi tó ó tún bọ́lẹ̀ ó tún kírun ó tún kí àsìkò ìtàn ó tún gun mímbàrí ó bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ títí tí mọ́gírì fi tó ó bọ́lẹ̀ ó kírun ó tún gun mímbàrí ó tún bá wọn sọ̀rọ̀ títí ìṣáì fi tó kí wọ́n sọ wọ́n ní ó sọ gbogbo nǹkan fáwọn pátá gbogbo nǹkan gbogbo táwọn ń dì ní ọ̀rọ̀ àlámọ̀ ilé ayé àtàlẹ̀kẹ́ ọmọ Ànábì ṣàlàyé gbogbo rẹ̀ fa'alamuna ahfadna ẹni bá lè há nǹkan tí ó lè gbé nǹkan sórí tí ó lè dín nǹkan mọ́lẹ̀ tí ó lè gbàgbé òun ni ó mọ̀ jù nínú wa òun ló mọ̀ jù nínú wa Ànábì sọ gbogbo nǹkan fún wọn a sì wí fún wọn nínú èsì wa náà ìpé ní Ànábì ní gbogbo nǹkan tí ó padà ṣẹlẹ̀ pátápátá nílẹ̀ ayé yìí Ọlọ́run ti fi hàn òun pátá gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lálìkíá ọmọ bọ́rọ̀ àlìkíá ọmọ ó ṣe lọ ó gbé Ọlọ́run fi hàn ṣé kò narrate ẹ̀ fún wa ní narrate ẹ̀ fún wa náà la fi mọ̀ pé òkè yóò ṣe ṣèpẹ̀ fún wa àwọn yóò wà sí ibi omi rẹ̀ wọ́n wà mú èyàn iná irú ìyà báyìí ló bẹ́ẹ̀ àwọn èèyàn báyìí irú ìyàn báyìí ló máa jẹ torí irú ẹ̀ṣẹ̀ báyìí tó ń ṣe àlùjánnà irú ìyà ìgbádùn báyìí ló wà ń bẹ irú nǹkan báyìí ló wà ń bẹ irú àwọn èèyàn tó pọ̀ jù ń bẹ inú náà irú àwọn èèyàn tó pọ̀ jù ń bẹ gbogbo Ànábì sọ. ìrìwọ̀ tó níwọ̀n dáná pé rọ́ ni odò ọ̀rọ̀ Dàjálì bí ó ṣe wá gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Dàjálì ò wá látara pé irọ́ ti gbé dání ọ̀rọ̀ Dàjálì yóò fẹ́ gbẹ̀dànù ẹ̀yin bí Ahmadiyya bí gankan òun nìyẹn ẹ̀yin ẹlọ mú ẹ̀rí mẹ́ pé ẹlọ ìtẹ́jú dání o ọ̀tọ̀ ní tánàbí sọ wà náà bí ó sì ṣe yí kò ṣe tú padà kò ṣe tú sí irọ́ tí ó bá fẹnu ti yín mu àfitẹ́yìn náà bá mọ̀ pé irọ́ lẹ́tù. So lórí ọ̀rọ̀ tí Adégúnwà Jamiu so àwa sọ débẹ̀ fún ẹ pé kódà gan torí pa àá mọ̀ pé pọ́blẹ̀mù ẹ̀ ò ju pé obìnrin tó bá ti bá nu bíbélì rẹ̀ tó mọ̀ tó ń ká tó sì mọ̀ ju bíbélì náà lọ torí òun ṣe òun mọkùnrin ní òun mọ̀ òun ṣàfà wọn lè jókòó wánú fẹ́ǹsì kò máa kà ní ìlàbà ló ti fẹ́ rí kà débi tó wà tù débi tó tẹ̀ wá sọ lábá débi tó wà dá sọ́rọ̀ ẹ̀sìn òun ṣàfà náà kò rújú sẹ́nìbọ̀dì rí ó kọ́ àwọn ìwòkú àwọn èèyàn ṣe kí ń mọ̀ àwọn èèyàn ṣe kí wọ́n ṣe kí ń dúró àròjìnlẹ̀ tó fi máa tẹ̀lé irú rẹ̀ tó máa pè láfà tó fi máa rí pé òun sọ̀rọ̀ sí fún àwọn náà sì ń ṣe kí ni àwọn náà sì mú ẹ líyìn àfà wọ́n sì ń gbà
tó fi máa sọ pé ìwọ tẹ̀ á ṣe research tiẹ̀ o ìdíkọ́ lè máa jájá o o tún ní ẹ dúró náà ẹ tún stop ẹ kọ́ lọ ṣe research wa o ṣé ọ̀rẹ́ sìn ló wá ṣẹ̀ di ìtàṣẹ̀ ńná ní ọjà pé ẹ dúró ẹ ká lọ ṣe research náà ọ̀rẹ́ sìn ó ti pé already ó ti parí ìmọ̀ gan ti ń kánlẹ̀ lọ ọ̀rẹ́ sìn ti tàn nítorí ó bá rújú tó yí ọ ni ò yí ọ ọ̀rẹ́ sìn ṣe tí òkan ṣe máa ní ẹyí kó lọ ṣe research náà o kí dókítà tó fẹ́ treat ẹ o àwa ní ẹ̀sán tó ń ṣe ẹ kò mọ́ ń pa rẹ o ẹ dúró kó lọ kọ́ wa náà o ṣé ọ tẹ̀ fẹ́ kí dókítà yẹn kó treat ẹ àbọ̀ ọ lè ṣe sùúrù kí dókítà yẹn ṣe dé kó ṣe treat ẹ báwo ló ṣe ẹ́ pọ̀rọ̀ ẹ̀sìn tiwa lèyàn kó máa ṣú wòròwòrò fún wa táà náà sì máa tẹ̀lé láti sì máa gbèjà rẹ̀ ẹ wo ọ̀rọ̀ Jamiu Adégúnwà yìí àwa náà sọ pé gbogbo tí ó wà sínú bíbélì rẹ̀ àti tí ó pé Kùránì náà tó wúkà náà kò kúkú yí ọ tó bá tí wá dénú Kùránì tó rí wọ́n wà sọ pé ẹ kò sínú ẹ̀sìn ẹ lè máa jajá tẹ́ pé kò sínú Kùránì kà máa jajá tẹ́ pé ẹ̀sìn ò yí ọ o mọ̀ tó ń pè lẹ́sìn o mọ̀ tó ń pè ní mọ̀sọ́rí ìtẹ̀ṣirẹ̀ ìta tí ń mú ọ̀rẹ́ sí tiwa ìta tí mẹ́rẹ̀ sí tiwa kò ń ṣe Kùránì nìkan Kùránì àti àlàyé Kùránì tí wọ́n pè ní súnà nàbí tó ń pè ní hadith ká pè ní hadith torí tàbá pè súnà lè mílẹ̀ ní ìgbà tí o mọ̀ tó ń pè súnà ká pè ní hadith ẹni tó jẹ́ níbi díà ńlẹ̀ tó jẹ́ ọmọ alábáwá gan tó bá ní súnà ó mọ̀ túnmọ̀ rẹ̀ ó kàn tẹ́ni táwọn àbá wọn ṣe bọ̀ ní sọ̀rọ̀ ká pè ní hadith fún wọn ṣá kó lè yọ so àwọn hadith làwọn ọ̀rọ̀ ànábì aláwọ̀ pè ní súnà ànábì sunnatuhu aqwaluhu wa af'aluhu àwọn ọ̀rọ̀ rẹ̀ àti àwọn iṣẹ́ rẹ̀ tó ń ṣe tó fi ṣàlàyé ikun tọ́lọ́run sọ́nù Kùránì yìí so tó bá yẹ pé kò sí súnà ni kò sí àwọn àdìsí yìí ní mo lò ní tẹ́yìn ń sọ yẹn pé Kùránì nìkan yẹn ẹ mọ̀ pé èyí tẹ́yìn ń ṣe gan nísìnyàn àdìsí lẹ́ ń ṣe àdìsí gan ló mú tẹ́yìn ṣe wá tẹ́yìn tí kò sádìsí ókè lápòjú ẹ nísìn Ọlọ́run ni àkírun ṣé bọ́lọ́run ṣe ní ká kírun ní Kùránì láti ra àwọn kan tó fi máa kírun tí wọ́n yàtọ̀ torí pé ní àdìsí Kùránì nìkan ló fẹ́ tẹ̀lé ṣé àrà látẹ̀wọ̀ ń ṣe yẹn tó wọ́n ń ṣọwọ́ yẹn tó wá ń ṣẹnu yẹn ṣé bọ́lọ́run ṣe tó ní Kùránì yẹn ṣùgbọ́n Ànábì ló ṣàlàyé ẹ̀ tó bá sì ṣe bẹ́ẹ̀ Ọlọ́run nígbà alákòjú yìí tàbá fẹ́ Ọlọ́run sọ ní Kùránì ó hìn tí wá pé litastawu ala dhuhurihi thumma tadhkuru ni'mata rabbikum idha stawaytum alayhi وتقول سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون tẹ́bá ti gbà wọn kọjú omi wọ̀nyí kẹ́lẹ̀bá ṣẹ́kẹ́ ní kẹ́lẹ̀bá balance lórí rẹ̀ lẹ́yìn náà kẹ́lẹ̀bá rántí ìdẹ̀wà Ọlọ́run bá tó ṣe fún yín bá balance lórí rẹ̀ kẹ́yìn kẹ́sì lè máa sọ pé subhana alladhi sakhkhara lana hadha mímọ́ Ọlọ́run bá tó ṣe eléyìí tó yẹpẹrẹ eléyìí tó ṣe ní nǹkan tá a lè lò fún wa subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin ìtafẹ́ ló ń bẹ́ ojú pé Ọlọ́run ní kẹ́lẹ̀bá máa sọ pé ó ti san ó fún wa ní hint tá a máa sọ lórí ọkọ̀ ojú omi nǹkan tí wọ́n bá dé ọkọ̀ ojú omi sì kò wá sọ pé subhana alladhi sakhkhara lana hadha ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun tọ́lọ̀ ni àsọ nìyẹn ṣe ó ti ṣe Ọlọ́run sí ni àṣẹ̀sìn bá náà bí ṣe ṣe kó ṣe ní kàṣe ṣe ti wá ṣe ó ṣe ó ti pé àdìsí ló ṣàlàyé tọ́lọ̀ ń sọ yẹn àdìsí ló ṣàlàyé tọ́fì mọ̀ pé súnà ni Kùránì ó yóò fún ọ ní hìntì àlàyé rẹ̀ náà àdìsí ló wà Kùránì náà sì ló sọ fún wa pé àdìsí ló ṣàlàyé òun inú Kùránì náà ló tú wa pé ká tẹ̀lé ìtànà yìí bá sọ ti tán tí ó bá náà bí ṣe sí kàṣà skáàmì ẹni pé ká sọ pé ká bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar Allahu Akbar ṣùgbọ́n pé kò sálà akbar ọlọ́nkọ́ ní ká sọ pé subhana alladhi sakhkhara lana hadha ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun gbá nábì bó ṣe kọ́ wa bí ká ṣe máa sọ ni pé alówó náà àdìsí rẹ̀ náà Allahu Akbar Allahu Akbar Allahu Akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ṣé ọ̀nà bí wàá tán síbẹ̀ ànábì ò tún dákẹ́ síbẹ̀ tí ó bá dákẹ́ síbẹ̀ ò tí sọ̀tọ́ lọ́ni ò sọ ó sì jọ́lọ́ tún bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar mẹ́ta ànábì ní tó bá wa inna ila rabbina lamunqalibun Allahumma inni as'aluka fi safarina hadha albirra wattaqwa min al'amali ma tarda Allahumma hawwin alayna safarana hadha watwi 'anna bu'dah Allahumma anta as-sahib bis-safar wa la khalifatu fil ahl Allahumma ashabna fi safarina ukhlifna fi ahlina kódà ó tún lè sọ́gbà ọ̀nà báyìí torí pé ẹ̀sìn yóò fún ẹ lóṣìṣì tó bá wù ọkọ̀ mú Allahu Akbar Allahu Akbar Allahu Akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun Allahumma inni as'aluka fi safarina hadha albirra wattaqwa wa min al'amali ma tarda Allahumma hawwin 'alaina safarana hadha
wàtí annabuda ibi ríà mi Allahumma hawwin alayna as-safar wàtí anna al-bu'd wọ́n sì lè gbígbà bẹ́ẹ̀ tó bá tún wá gbígbà náà méjì ọtún wá tún lè sọ lọ́wọ́ gbẹ̀yìn pé Allahumma tasawwif as-safar wal khalafat fil ahl ìkàkà kó sọ pé Allahumma sahabna fi safarina wa khulufna fi ahlina ọ wà sọ gbà ọ̀nà mítà náà bí kọ́ ẹ̀ bí ṣe ń tó bọ́ ẹ̀ ìgbà tó dé Allahumma tasawwif as-safar wal khalafat fil ahl wà sọ pé Allahumma inni a'udhu bika min wa'atha'i as-safar wa ka'abati al-manzar wa su'i al-munqalabi fil mali wal ahl tó bá ń padà bọ̀ níbi àrùn ẹjọ́ ọ sọ gbogbo rẹ̀ tó bá sọ wà sọ pé aibun ta'ibun abiduna li rabbina hamidun ṣọ́lọ́ sọ jù ẹnu Kùránì bó bá sì sọ tó sọ tọ́lọ́run tó sọ subhana alladhi nìkan wàrà títí ẹ̀rọ rẹ̀ ló ṣeun ọ̀ tíra rẹ̀ ló ṣe tíra rẹ̀ ló ṣe so wá kọ̀ bẹ́ẹ̀ nǹkan mélòó wà ó pọ̀ bẹ́ẹ̀ gan táàfì mọ̀ ìpè ní Kùránì nìkan bá ń gbààwẹ̀ ẹnu Ramadan ẹjọ́ ibo ni Ọlọ́run ti sọ fún wa pé Ọlọ́run sọ fún wa pé tàbá ń gbààwẹ̀ Ramadan tàbá ń gbààwẹ̀ Ramadan lọ ibo ló wà ní Kùránì ìwádùn kan tó yí sóso máwẹ̀ Ramadan torí pé ojú ẹ̀ náà ní Kùránì ló ti ń bọ̀ ìgbà àwọn ẹ̀kọ́ bá ṣe ṣe ibo ló wà ní Kùránì nípa àtisọ ti ẹnu nípa tàwẹ̀ wípé Ramadan tá ń gbà yẹn káyètè sínú káyètè jẹ́ sàárì ibo ló wà Ọlọ́run ni a jẹun lóru oníka jẹun lóru ṣe hadith kò ló sọ fún wa àbí Kùránì wípé tó bá kú díẹ̀ kó pè rùn ní bẹ̀rẹ̀ ní parí sàárì àsìkò sàárì ní ká ṣe kíni ká fún jẹ́ ẹlẹ̀ ibo ní Kùránì nọ bá dis láì mọye nǹkan tó so mọ́ ààwẹ̀ ṣọ́lọ́n ló sọ intaf ma ṣínú ṣọ́lọ́n ló sọ fún àpíkà wọn ṣàbẹ̀dẹ̀ ó kà fẹ́ ṣínú sí ẹ̀sùn pé dàbínú láfi ṣínú tàbà yí dàbínú àmú mi kò ṣe pá jésò àmú mi ṣọ́lọ́n ókè ìwà tó ń jésò gan tọ́sọ́ pé dàbínú ni ó ńlá dánú nàlọ́bì dárúkọ ó ní kò sí sọ́lá àwọn ilébí àkọtẹ̀ sọ̀rọ̀ láì ronú ibo ni ibo ló yíran mọ́ níbi ìmọ̀ àti níbi ìrìnà kíyàn jáde ibo lórí mọ́ wọ́n sọ yí kò sí sọ́lá yà nàbí ẹ̀yẹ̀ sọ kó lọ kàṣà mọ́ ìlú Muhammadiyya tí wọ́n ti rí bí sí kó mọ̀ yẹ̀ sánàbí jẹ́ èyí wà lè sí sọ́lá yà nàbí ṣé Saudi nìkan ni Islam wà fún táwọn ìfún wa nítorí pé àwọn Saudi nìkan ní máa consider táfi ní kọ́mọ̀ jẹ́ dàbí nù àwọn tó túkùtọ́ léso kò ní sọ̀rọ̀ pa pé àwọn lè jẹ́ èso so ṣiṣẹ́ àwọn náà lómi tó tó wáyé pé èso a lè jẹ́ ni ànábì máa sọ pé àká jésù fi pé èso wà láwọn òwe tẹ́yìn ní ṣe Islam ní tẹ́lẹ̀ jẹ́ so tẹ́sìn bá gbé kalẹ̀ aláṣùn fìlẹ̀ ibadat at-tawqif tẹ́sìn bá gbé nǹkan fún wa bẹ́sẹ̀ ṣe ní ká ṣíyàn láńṣe a lè gbọ́njú ẹ̀sìn lọ́dún lọ́run àtànábì Muhammad sallallahu wọ́n ní a jẹ dàbínù tábàáyí dàbínù ká mú omi tábàáyí dàbínù tútù ká jẹ gbígbẹ tábàáyí gbígbẹ ká mú omi so ìpín tó ní ládánú tẹ́sì fi ká ṣe ní mọ́ tó ń pín ọ̀rọ̀ dàbí nínú ẹ̀sìn gan ọ̀rọ̀ tẹ́wọ́ fàbàrà máa tweet fún yín tó máa fi ṣe lecture lọ́tọ̀ dàbínú àwọn ibi tuntun ó ti fi wé mùsùlùmí ìdílọ́run dárúkọ náà Al-Qur'an ṣàárò pé ọlọ́màárí yẹn lẹ̀ yíwà ní àwọn igi tí ń bẹ náà Al-Jannah Allahu Akbar ìyẹn náà àrí wà ní èso kan fi èso wé dàbínú ni àwọn ọ̀dọ́tọ̀ gan ọ̀rọ̀ tí wọ́n kọ́ tẹ̀lé láti àkọ́kọ́ máa mú wà bọ̀ àwọn gan sọ pé kí ni dàbínú gan ló fìtì láti fi ṣínú ẹ̀ so ṣé Kùránì ló mú yẹn wá ẹ̀yin ṣe á ń fi dàbínú ṣínú ẹ ṣe ń fi èso ṣínú
ẹ ti ń ṣe tó wà náà ẹ má káńsù yẹn náà tó bá jẹ́ pé Quran nìkan di tó yín. Ẹ má yẹ ká máa tọ̀ra àwọn yẹn ṣe máa ń tọ̀ra wọn náà. Wọ́n ń kírun òun ṣe kí ni Allahu Akbar, ṣé Quran ló sọ yẹ kí kò ṣe Allahu Akbar kó bẹ̀rẹ̀ ẹ̀rù? Kò yẹ kó ṣe yẹn náà wọ́n tó ń takò àwọn aládìsí tó ń takò àdìsí. Ṣé Quran ní kò ka Fatiha tó fi hàn mí bí Quran ní kò ka Fatiha? Wallahi Ọlọ́run fi ya Quran jẹ mí. Wallahi o lè sọ pé lọ́kàn wà ní Quran ní kò tẹ́ ń ṣe mi tí mo sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ billions of Muslims nílé ayé, ká sọ pé millions of Muslims or 100 millions of Muslims nílé ayé, tó bá sọ pé nǹkan bẹnu Quran ní tó bá wà ń bẹ̀ wọ́n ní ó wà ń bẹ̀, tí ó bá sí ń bẹ̀ orí wọn náà lọ́dọ̀ sọ pé kìíní ò sí ń bẹ̀. Torí pé kí ni Ọlọ́run ṣe ní rọrùn pé kí àwọn millions, tens of millions, hundreds of millions kọ́ ha Quran sórí tèmi bẹnu wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní azúlágbára jẹ́ pé kò yóò tẹ́ kódà súrà báyìí aṣọ yìí súrà báyìí ló wà verse báyìí, àwọn míì ha débi pé wọ́n máa sọ pé ilé verse báyìí wà nọ́mbà báyìí. So ṣé ìyẹn so lọ́wọ́ sọ pé àṣẹ tàbá ń sọ bí àkàn ń sọ pé kó lè yí ọ ni o ní kẹ̀ṣẹ̀ máa sọ pé kì í lọ mú wá fún yín o ní kò sínú Kùránì. So ti pé ọ̀pọ̀lọpọ̀ tó náà wà àwọ̀ ẹ̀kọ́ wa ìmọ̀ ẹ̀sìn wa tó kò sínú Kùránì pé káṣíkì ni kàkà Fatiha, Ọlọ́run ò dárúkọ rẹ̀, Ànábì ló jẹ́ ká mọ̀ ká Fatiha. Tó bá sí ká Fatiha kò la salata liman lam yaqra bi ummil Qur'an, kò sí nínú fẹ́ tí ó bá ká Fatiha. Kódà tó bá ń kírun lẹ́yìn imam tí ó Fatiha rẹ̀ o kàárá wọn o tún rí kà dáadáa, irun rẹ̀ gan ò dúró. Ṣànàbí ṣé Quran ló ní ká ṣe sami Allahu liman hamida rabbana wa lakal hamd? Ìmánàbí ló kọ́ wa wa idha qala sami Allahu liman hamida faqulu rabbana wa lakal hamd. Tó dẹ̀ pé wa idha qala sami Allahu liman hamida faqulu rabbana wa lakal hamd nítorí ìtàwọn màláíkà ìtúwànú riwaya ìtúwànú Muwatta Malik man wafaqa qawlahu qawla al-malaika faqulu rabbana wa lakal hamd. Ayé màá ti bẹ́ẹ̀ lọ àdìsí láti rí kó ṣe ní Kùránì. Kí máa fa ọ̀rọ̀ gùn tó yí òbí tí mò ń lọ gan mo yà sí ìbàyí tó sì yẹ kí n sì yà síbẹ̀ ni pé ní Kùránì ìmọ̀ rẹ̀ òun ni ìmọ̀ Bíbélì òun ni. Tẹ́ bá ní tí ò sínú Kùránì ẹ̀yin ò ní fi ṣẹ̀sìn. Kùránì ó túnmọ̀ sí pé ní tẹ́ máa ṣe nínú ẹ̀sìn kò ní jẹ́ tí Ànábì ṣe, kò ní jẹ́ tọ́lọ́run ní ká ṣe. Torí pé ní Kùránì òun kọ́ ló kó ìgbẹ̀sìn yẹn, ó wá hìntì wa ní àlàyé rẹ̀ ní hadith. Ẹ̀wá rí Kùránì yẹn òun tó wà tí ò síbẹ̀ yẹn láò máa lò yẹn, òun ní pọ́blẹ̀mù àwọn kan tí Mr. Jamiu Adégún wà ń bẹ́ẹ̀ nù wọn. Tòun ti wé Kùránì ọ̀gá kò tún mọ̀ dáadáa o. Àwa fún ní èsì lórí ìtọ̀rọ̀ Ànábì tó ṣe tó kẹ́ pé tí ó gbẹ̀yìn ọba ti ẹ̀dẹ̀ kódà kọ́ ẹ̀kẹ́ odò mùsùlùmí pátá ló rọrùn láti fún lésì lórí ẹ̀, ó tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. Àwa fún lésì gba ọ̀nà pé kò sí tó dún tó fẹ́ sọ yẹn gan o ò rí bí kankan yẹ ọ̀rọ̀ rẹ sí, o ò rí bí kankan rí ọ̀rọ̀ rẹ rí wí fi jàre. Ṣé àpò náà ó ti jáde ìsìn Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. A lè sọ náà ní ọ̀rọ̀ ilé ò ṣe kàkùn tí ó sọ lẹ́nì yóò tún lóhun sọ mọ́, yóò tún jáde lọ́la títí sọkúsọ yóò tún lóhun sọ bẹ́ẹ̀ mọ́ nígbà tó bá rí pé àwọn èèyàn ti fún ní èsì àbí àwọn kan tẹ̀ ṣe kí ni ọgbẹ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́. Tí wọ́n bá yẹ pé ìwọ ti jẹ́ ní tó mọ tó ń sọ láti ilẹ̀ ní ibi tó ọ̀rọ̀ rẹ bá rí kó lọ ìsìtáyàn bá rí kó fún ọ, àwọn òkè tẹ̀ ní fún ẹlẹ́sì torí pé nígbà tó bá rí sọkúsọ ọ̀daràn ni ó máa ń fèsì sí ọ̀rọ̀ gidi tí pé ọ̀daràn lòun tó bá sọ̀rọ̀ gidi àwọn gidi ni wọ́n máa mọ̀ pé ọ̀rọ̀ gidi ló sọ. So ìṣẹ́rù yẹn lọ̀rẹ́ wà bú Ànábì ní wà bú Ànábì pẹ̀lú ìsọkúsọ tó sọ láwàá kà sí, ṣùgbọ́n sọ síbẹ̀ náà yẹ áàfù lè sí ẹ̀wọ̀n náà ló ti wá ṣe nísìn ó sì ní òun sọ bẹ́ẹ̀ mọ́, ó sì ní òun kìnnìkan òun gan tó ń bá ń sọ bẹ́ẹ̀ òun yẹ pé òun ẹ̀rí báyìí ó ní ìkọlọ̀ test ọpọlọ rẹ̀ kó má bí torí yóò tún jáde yóò tún sọkúsọ mi àwọn èèyàn kan sì máa tẹ̀lé
ẹ wà á rí ẹ ka ronú àtàntẹ̀lẹ̀ tàdẹ̀ pé alọ́lọ́gbọ́n tó wá bá nínú jẹ́ jù ní pé àwọn míì ti jáde wọ́n ti fi máa dìfẹ́ǹdì rẹ̀ ókè wọ́n tó so bẹ́ǹsì tó wọ́n náà fẹ́ ṣò òun dìfẹ́ǹdì rọ́ láti pé wọ́n náà ò gbádùn ò wá ń dìfẹ́ǹdì rọ́ ókè ẹni tó ń dìfẹ́ǹdì sí ti wá jáde pé òun sọ bẹ́ẹ̀ mọ̀ kí ló wá kù fún wọn báyìí ìtìjú kọ́ ni àbí ṣọ́ wàá sọ pé ó ṣe máa dìfẹ́ǹdì rẹ̀ kó ọ̀nà di kàwáríjì lẹ́yìn ẹ ṣe máa dìfẹ́ǹdì wá ti dìfẹ́ǹdì ẹ̀yìn already tó ayé ìtumọ̀ kó gbìyànjú ẹ̀jọ́ gbádùn so ibeli náà ni tó bá ti wá sí torí àwọn àti study ẹ̀ dáadáa torí èmi mọ̀ láti ilẹ̀ kó tó di pé mi ò tiẹ̀ wá mo mọ̀ láti ilẹ̀ torí pé ọlọ́run kádàrá pé fún ọdún méje lèmi náà fi ṣe comparative lecture lẹ́yìn bàbá Oyèwọlé tọ́láwọn òṣè Islam mọ̀ nísìn so nígbà yẹn ni mo mọ̀ tí mo sì dọ́dọ̀ rẹ̀ tá sì jọ sọ̀rọ̀ ìgbà yẹn mi ti ń bẹ́ ń lé kéwú náà so nígbà yẹn náà mo ti ń wá ọ̀nà láti bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Jésù padà mọ́ àti gbogbo tó ń sọ ànábì ò ṣe kíní kankan sínú Islam ọlọ́run kádàrá tó pé lékè tí wá hostel ní àlejáde ní àwọn odò ìlọ ìgan bí àyàn yọ lọ àbí yàn gba ibi míì lọ tí ò ṣe lékè bí àgbà tí yẹn wà nílé àbí nǹkan báyìí so tó túmọ̀ sí pé ẹ̀bí á láwọn àsìkò ta ní free time ta lè jáde bí àbí weekend so ṣùgbọ́n n táwọn sọ bẹ́ẹ̀ ni pé ìgbájúmọ́ kéwù gan ṣé ìyá mi ní màá follow ẹni tí mo ti mọ̀ lágbàá pé ìkọ̀sọ́kùsọ ló ń sọ ní màá ní mò ń kí ni fi máa follow rẹ̀ fún bí wọ́n ti pa ọlọ́run kára àwọn agbájúmọ́ kéwù ni látara bẹ̀rẹ̀ ọlọ́run kára pé ká rí kan hàn ní ha ká tẹ̀ rí àdìsẹ̀ ha dáadáa so tó ń túmọ̀ sí pé ní irú ẹni a mọ̀ pé bó ṣe máa ń ṣe ni pé nítorí bá ti bánu ibélì tí ibélì bá ti sọ ní ọkọ̀ ibélì náà ló mọ̀ tí ó sì bá nu Kùránì látàbí kò wulẹ̀ ní mẹ́sìn àwọn tọ́lọ̀ ti fi ṣàdánwò fún náà ni àwọn tọ́ pé tí ó bá sínú Kùránì àwọn náà wọn ní ṣe náà ni mẹ́ntọ̀ rẹ̀ kí lókù tí ó máa sọ bí tí ó máa sọ náà ni pé ní ẹ̀lẹ̀ jájá torí pé ní kò sínú Kùránì kà má jájá kò sínú Kùránì kà má jájá àná yẹ káàná bí máa jẹ́ náà ṣó fẹ́ mẹ́sìn jà nábì lọ kò sínú Kùránì kà má jájá ó yẹ káwọn sàbí máa jẹ́ ó lè mẹ́sìn jà wọn sàbí ànábì lọ àwọn ọlọ́mọ bí Kùránì yìí sí ń sọ̀ka ilẹ̀ ẹ̀kọ̀ọ̀kan Abdullahi bin Mas'ud ó ní law a'lam ahadan أعلم مني بالقرآن تبلغه الإبل لذهبت إليه tó yẹ kí mo mọ ẹnìkan tó mọ Kùránì jù mí lọ ni tí ìràkùn bá lè dọ́dọ̀ rẹ̀ ń dọ́dọ̀ rẹ̀ lọ́kọ̀ Abdullahi ibn Mas'ud nìyẹn tàbí wàá sọ tàbí mi náà ń kọ́ tó wàá tún gbọ́ ìròyìn tiẹ̀ kọ́ tàbí wàá sọ bí tí a sọ Ubay ibn Ka'b ń kọ́ tá sọ ti Abdullahi ibn Abbas ń kọ́ tá sọ ti Zayd ibn Sabit ń kọ́ tá sọ ti Abdullahi ibn Umar ń kọ́ sásọ tí àbúwé la ilaha illallah òwe àwọn ilé òjájá ìwọ̀n gbà ò níwọ̀ á dé ó tí wá ń ṣàfà tábàtà tó kébí àkàtẹ̀ ìgbọ́n tó ń sọ ó ń ṣàfà ó lè ka Kùránì ó lè tún kankan ó kàn yóò bá fún ọ sì tún kàn yóò bá náà ni ó lè sọ lábáwá ó mọ̀ kankan náà sìn òun náà ló jẹ́ skúlù tó ń sọ bá wọ́n bátàbàtà wòròwòrò náà ni obìnrin tó wá wípé ò bọ́ ní bẹ́ẹ̀lì yẹn wọ́n máa sọ ṣe ṣe òun náà ló wá bá níbi ọ̀rọ̀ níbi Muhammad sallam àwọn kọtánà bí ó mọ̀ àti fún ẹlẹ́sì lórí rẹ̀ pé ohun tí ọrùn tó wáyé pé ó fẹ́ yí sí tó wáyé pé ò yí sẹ́ níbi ọkọ̀ gbà pé ìdáná bí ó mọ̀ wọ́n mọ̀ kèfèrí ni ó sọ̀rọ̀ lórí yẹn ò tó wáyé pé ó fẹ́ yí wẹ́ fún nítumọ̀ bú ni torí túmọ̀ fún torí pé gbogbo civilization tó ṣẹlẹ̀ láyé nísìn àti tí ó tún padà ṣẹlẹ̀ olú technology gbogbo nǹkan táwọn èèyàn ṣe ń sìn ànábì ti fojú ara rẹ̀ rí torí irú yín Ọlọ́run ti ní kànábì rí gbogbo ẹ̀ ó rí gbogbo ẹ̀ tán ni ìwọ náà máa wo fíìmù ok jẹ́ fún alákòjú fíìmù kan táwọn náà ti wò Prince of Persia lọ́wọ́ fíìmù yẹn tó bá ti wò ọ́ rẹ̀ kí nígbà tó fẹ́ ja ogun wọ́n propose ogun ọmọ tí ọba Persia yẹn ọmọ tó abduct tó ń ṣọmọ rẹ̀ ọmọ aláìní kan ni tó máa ń pọ̀ tó rí pé ọmọ ló ní ọpọlọ àti escape báyìí tó sì pé lè máa wúlò ó sì mú sọ́dọ̀ sí tọ́jú ẹ̀ tó náà fi di prince ọmọ ọba àwọn afẹ́ jagun kan Ọlọ́run ní kọ́mọ̀ ẹ̀ gbọ́n ó sì dàgbà ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọba yẹn lọ òun ló wá ṣe kíni ó wá ní kíní kan lọ́wọ́ mi ìwọ́n tí bóyá ó ṣe ní kíní yẹn lọ́wọ́ tí ó wéyé tó bá dìímú ó lè rí ìparí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀
ó wá rí pé ogun yìí ibi tó end sí kò dáa, wọ́n wá ń try láti discourage ogun yẹn tí n bá fíìmù yẹn ṣe pẹ́ tí mo ti wò. So àwọn kò lè mọ̀ káwọn òyìnbó náà àwọn náà ní irú ìgbàgbọ́ yẹn pé èèyàn lè rí gbogbo nǹkan tó kù tó máa bọ̀ tó máa ṣẹlẹ̀ lọ. Àtẹ̀tí sọ tàwọn àwọn ní ológun, àwọn ní òyìn burúkú, àwọn ní ẹ̀tọ́ alálìjọ̀nù wọ́n máa rọ irọ́ lásán ní ogun yẹn. Kódà tí yẹn gan bá tẹ̀ ṣẹlẹ̀ gan pàwọn yẹn gan ṣe báwo ni ṣe wá nira fọ́lọ́run láti jẹ́ kánàbí rẹ̀ ní gbogbo tó ń bọ̀. Ṣùgbọ́n òun fi ilẹ̀ mọ́ gbogbo tó ń bọ̀, gbogbo tó sì ń bọ̀ ìran náà ló kádà pé yóò máa ṣẹlẹ̀. Wal awwal wal akhir. Torí náà tánàbí bá ti wá rí gbogbo tí wọ́n rò kò sọ kánàbí ò mọ̀ yẹn àìmọ̀ náà ni wọ́n àti fi sọ bẹ́ẹ̀ o. Àwa ń kọ ẹgbẹ́ ànábì ti wulẹ̀ rí gbogbo ẹ̀. So ìrọ̀ sọ́kò sọ yẹn tó yẹ kó wọ́n ti nímọ̀ nípa ilé ìta ń sọ yìí ni wọ́n sì mọ̀ pé kò ní sọ torí pé tó fẹ́ tú sí náà ni ò ní ríbi tú sí tí wọ́n ànábì ti wulẹ̀ rí gbogbo tó fẹ́ ànábì ti rí plane, ó ti rí mọ́tò, ó ti rí tv, gbogbo táwọ̀ ò tún ní rí ànábì ti rí kọ́ tó bí ọ olóṣèlú tó wà ànábì rí nígbà tó bá tún kú tán olóṣèlú tó tún padà wà ànábì rí táyà fi parẹ́ báyìí ànábì rí àdútú kọ̀ntínú ó tún rí ìjọ ìkẹyìn táyé gbogbo tó ṣẹlẹ̀ níjọ́ kẹyìn àbí òkà àdìsí ó wà náà rí ìtẹ̀ fún wa tọ̀ tó wá rí ilé tó wá ṣe ìlú wá wú bí ọ̀rọ̀ rẹ fèmí tó mọ̀ kí mi mọ̀ mo mọ̀ ló wá bí oye kí mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pásọ wáyé tí ò ìwọlé mi ò sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ wọn nítorí pé mi ò tí ní àǹfààní wọ́n ní kí wọ́n kí àwọn ọ̀hún the send address mo àti láǹfààní láti béèrè address lọ wọn torí pé mi wà mo busy gan tí n bá máa kẹ́kọ̀ọ́ máa sì máa ṣiṣẹ́ nígbà tí fi àsìkò mi kọ́ ẹ̀kọ́ máa sì fi ṣiṣẹ́ tí n fi jẹun tí n fi bọ́yàwó tí n bá sì fi ṣe nǹkan mi nílé ayé mi so irú omi busy ṣùgbọ́n aláwọ̀ máa mú ọjọ́ wá inshallah tí màá ti bọ̀ ìwọlé máa sọ̀rọ̀ kémi tó mọ̀ tí fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí wọ́n rẹ̀. So ṣòro yí lórí tiẹ̀ gbogbo ohun tó ń sọ bátibàtì tó kí ń sọ yẹn tó ike ibéèlì náà ló fi ọ̀rọ̀ Jésù padà mọ́ ibéèlì náà ni ìwé ẹ̀rí tó ní gbogbo àdí tó sọ ó gbàdánù látara pé o ò ní ẹ̀kọ́ o ò dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run méjì ló sọnù fún ọ tí o bá ti ní ìbẹ̀rù Ọlọ́run tí o lẹ́kọ̀ọ́ kò ní làákàyè tí kò ní ọpọlọ kò ní orí hírò láti sọ pé bí àwọn kọ́kọ́ ti ba ọpọlọ rẹ̀ yóò rà pọ̀ sick ẹ ṣàánú rẹ̀ kẹ ìtẹ̀yìn tẹ́sùmọ̀ ẹ bá yẹ̀ wò yóò rà pọ̀ sick tí o bá tiẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run tí o ní ìbẹ̀rù Ọlọ́run tó bá ṣe làákàyè ẹ rò kò ní ìbẹ̀rù Ọlọ́run torí kò ní máa ṣìwà wò ìbẹ̀rù Ọlọ́run jẹ́ kí èèyàn ṣìwà wò tí ẹ máa ṣe làákàyè kò ní máa wù tí tẹ̀sẹ̀ bọ́sẹ̀ káàkiri bó ṣe ń tẹ̀sẹ̀ bọ́sẹ̀ yìí ọ̀n sọpọ́rọ̀ àdìsá nábì Muhammad sallallahu wọ́n kó ra rẹ̀ mùsùlùmí òun fọwọ́ gbàdánù ṣùgbọ́n náà ló ti kúrò àyífọ́ gbàdánù yẹn tí ó bá yẹ tó yẹ ìbúnà ló padà wá ṣe fánàbí gangan yìí Muhammadu mọ́túnmáyà Muhammadu àfẹ́ ẹni kó pe Muhammadu kan ní ẹ̀yìn ilé wọn Muhammadu kódà nínú èdè òyìnbó gan tó bá ní the prophet tó lo báyẹn tó lo the prophet tó lo definite article pẹ̀lú ẹ̀ nínú ẹ̀sìn tiwa anabi yù the prophet yẹn tó bá sọ anabi ní oúnjẹ bẹ́ẹ̀ ká tó lè máa sọ pé bí ẹlẹ́mìí là á dàlérò àáforúkọ ẹni ẹ̀ sí yá the prophet Musa the prophet Moses tó bá ní the prophet anabi ni title yẹn ni ọ wà pé anabi ò fún title one kò tó porúkọ anabi ò fún title tó bá ti nǹkan kan bá tẹ̀ á mú ẹ pé orúkọ rẹ̀ tó bá mú Ọlọ́run ní máa pe orúkọ rẹ̀ tó ń pè ní anabi ó gbówó abẹ́rẹ́ máa pe orúkọ rẹ̀ tá bá fẹ́ pe orúkọ rẹ̀ á pe orúkọ rẹ̀ gba ìdí tọ́lọ́run fi máa ń pe orúkọ rẹ̀ láti fi hàn irú èèyàn tó jẹ́ pé òjíṣẹ́ ni Muhammadu Rasulullah Muhammad òjíṣẹ́ Ọlọ́run àyíntà wọn kalẹ̀ ala Muhammad níta sọ kalẹ̀ fún Muhammad kalẹ̀ mọ̀ pé òun la sọ kalẹ̀ fún ọ dárúkọ rẹ̀ ní ìdárúkọ tí ó ń jẹ́ ká mọ̀ pé ọ ní ìdíkà dárúkọ rẹ̀ níbi tó bá ti wá fi lè dá orúkọ rẹ̀ àbú pé pẹ̀lú táìtù rẹ̀ níbẹ̀rẹ̀ yóò ní táìtù nígbẹ̀yìn yóò ní àdúrà méjèèjì ó pàtàkì ó wé nípa ti àdúrà yẹn wọ́n wá sọ pé sallallahu alaihi wasallam Ànábì sallallahu sí pé ní àwọn pátápátá òun lẹ́ni tó dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ wọ́n làwọn ìsọ̀lẹ̀ àlẹ́ wà á di ṣàṣàlátù fi mà níbi ṣé Ọlọ́run gan ò pẹ́ láṣẹ kó ṣàṣàlátù
wọ́n ní ìkọ́ṣẹ́ sọ fún ọ kó ṣe sàlátì fún ànábì lẹ́yìn tọ́lọ́run ti pa ọ́ láṣẹ kó ṣe sàlátì fún ànábì. Ọlọ́run ní kò ṣe nǹkan wà mójútó, tọ́lọ́run bá bí ọ kí lọ́sọ̀ fọ́lọ́. Eléyìí òun ṣe ẹ̀rí fún ẹ̀yin alásàlátù oúnjẹ tẹ́fẹ́ àsàlátù ànábì máa sọ di oúnjẹ, tẹ́fẹ́ máa sọ di oúnjẹ tó gbẹ́ tọ́lọ́run sọ Kùránì kalẹ̀ fún ẹ̀ lè mẹ̀sìn jù lọ. Oúnjẹ náà lẹ́fì máa fi ṣe máa lẹ́ṣẹ̀ sàlátù Sunday kan. Tàbá tẹ̀fẹ́ fẹ́ sàlátù níjọ́ kan ìjọ́ Thursday ilé ẹ̀ka mú, tàbá fẹ́ sàlátù níjọ́ kan ìjọ́ Friday ilé ẹ̀ka mú. Ànábì tó wá sọ ọjọ́ mi tó ní ká sàlátù fún òun níjọ́ báyìí ṣé òun wá ní ó wá pa àwọn sàábé jọ ṣe ẹ fẹ́ mú ẹ̀sìn jùlọ náà fẹ́ ṣàkólé kan jùlọ àbí fẹ́ léèyàn jà Ànábì lọ. Ìwọ́n òun lè kó ti kọ́ àwọn sàábé jọ kẹ́ máa sàlátù máa jókòó sí. Àsìkò àwọn afáàmà sọ fún nǹkan pé àsìkò táwọn ìtẹ́gbọ̀n tẹ́yìn yóò rẹ̀ fún máa fi ṣe ẹ̀rí yẹn pé tábà ṣe báyìí àwọn yóò ní mẹ́sìn àwọn yóò lè kọ́ tábà máa ṣe lápapọ̀ ní tọ́ba ní kẹ́ máa ṣe papọ̀ tẹ́ bá ń ṣe papọ̀ ẹ jẹ ìyà níwájú Allah. Tábà ṣe papọ̀ ẹ wá ọ̀rọ̀ yẹn ṣe fẹ́ kọ́ á sọ pé Islam ti yó jẹ́ ó ti yó kéké ó sì ti kún kẹ́kẹ́ ó ti yó bá kán ó sì ti kún kẹ́kẹ́ kọjá ká máa sọ pé à ń ṣojú òkòrò tàbá ṣojú òkò àkànṣe dáwà kọ́lọ́run ká tọ́ra káà náà ká rí orí Ọlọ́run gbà ní báyìí dáwà Islam ti pé àsìkò tí ayé ti ń parẹ́ lọ tẹ́lẹ̀ àsìkò tánà bí dé àsìkò tí àwọn ti pé Islam ò jẹ́ tí ìrìbí dé fẹsẹ̀ rílẹ̀ tí ò tí ìrìbí jókòó àwọn èèyàn tẹ́rẹ́tẹ́ àsìkò yẹn kọ́lé ẹ kí ànábì bẹ̀rẹ̀ sí àsìkò tá ló yẹ kó ṣe ojú òkòrò àti ṣe nǹkan wíwí tẹ́yìn tó tó ànábì sọ̀sọ̀là nínú ẹ̀yìn àtànábì. Òun lẹ kó pa àwọn èèyàn jọ pé yẹ ká máa ṣe látún Sunday òun lẹ kó máa fi opportunity pé ìjọ ọlọ́dẹ àwọn àbí ọdún àwọn kèfèrí ká máa fi party ká máa fi lecture síbẹ̀ irú tẹ́yìn kan ṣe tẹ́ ń wà á wí fúnrọ́ tẹ́ ń ṣe. àsàlátù àti ṣe fánàbì náà àsàlátù Ibrahimiyya ni kò jẹ́ sàlátù tá lọ hun àwọn kan tọ́dọ̀ pa àwọn onímọ̀ tẹ́lẹ̀ pé àìmọ̀ kan dáhùn láàmú wọ́n máa ní ẹ̀ka àwọn ẹ̀ka ṣèbí máa yẹ sallallahu alaihi wasallam fánàbì tàbí sàlátù Ibrahimiyya dandan ni sallallahu alaihi wasallam náà bí láti rẹ̀ rẹ̀ ẹ̀rí rẹ̀ pọ̀ jàbátà náà àdìs mi wàá ṣe lẹ́kṣọ̀n lórí rẹ̀ máa fi dẹ́yìn lóhun tí inshallah. ṣẹ̀yẹ́ ọ̀já mi yóò nídìí ká farabalẹ̀ ní kí ẹ̀ bá lọ straight síbẹ̀ tí ò tọ́ bọ̀ àwọn kọ́ṣẹ́ kí ò tọ́ bọ̀ ọ̀rọ̀ yẹn ó lè tún lè kó àwọn ṣẹ̀kùṣẹ́kù kan fáwọn ẹlòmíì torí gbẹ sọ́dọ̀ tó lánàá ní tẹ́lẹ̀ bá fẹ́ kí yóò ṣàǹfààní fún náà ni yóò ṣàǹfààní fún. torí náà Jamiu yẹn tiẹ̀ Jamiu Adégúnwà ẹnìkan ní kí bí jẹ́ kí n máa porúkọ ẹ̀ tó bá ń rò bẹ́ẹ̀ mi sọ pé nìkan sọ mi ìdẹ̀wò kẹ́nìkan mi kàn ń sọ pé tó ẹnìkan bá tẹ̀ sọ bẹ́ẹ̀ so ìyẹn ò kàn àwọn ohun tíyẹn bá sọ torí pé ní tí ẹni tó bá máa sọ bẹ́ẹ̀ bá máa ṣe làákàyè ni yóò sọ pé ta ni àbá tún pè lórúkọ ká pè ní ọ̀nà ìyẹpẹrẹ táìtù olówó lẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó fẹ́ ju Mr. lọ ní ṣó fẹ́ ju Mr. ó yà sọ táìtù tó dípò ó lóní kí ló fẹ́ kí n pè ṣéwù àbí àgbà ẹ̀sìn Sheikh Islam àbí doctor àbí professor so Mr. Jamiu àbí Jamiu Adégúnwà tíyàn bá ya aláìjọ aláìlẹ́kọ̀ọ́ aláìbẹ̀rù Ọlọ́run aláìlẹ́sìn tó pèrè ní ẹni tí Ọlọ́run fò ń ṣàlàyé lọ́run ìsọkúsọ nìyẹn kò dẹ́ ṣe àtòrí ẹ̀dá ayé àtọ̀run ìsọkúsọ ni kò yí kò sẹ́rì fún kankan bẹ́ẹ̀. Ọlọ́run dá àwọn khalaqtul jinna wal insa illa liya'budun tí Ọlọ́run torí ẹ̀dá ayé àtọ̀run tó dá ọmọ ènìyàn àti àlùjànnú náà ní ká lè sin òun ṣòkòyí tó ànábì ká lè sin Ọlọ́run bá lọ́run ṣe dá wa ànábì fúnra ẹ̀ gan Ọlọ́run dàtọ́ kó lè bá ṣe kíni kó lè sin Ọlọ́run wa ó wá fi ṣe ànábì kó wá kọ́ alẹ́ sìn. Ànábì tó wá pàtàkì jùlọ tó jẹ́ àyù Ọlọ́run tọ́lọ́run fi ṣọ̀rẹ́ kẹ́nìkan máa pè ní Muhammadu ìwà àgọ̀ tó tó kò sí nílé ayé ìtẹ́mi wà yìí tí mo ṣẹ̀ lé ní ẹgbẹ̀rún ọdún yìí mi ì tí ì rí mi ò dẹ̀ lè rí mọ́ mi ò tí ì rí mi ò dẹ̀ lè rí mọ́ àyàfi ẹnìkan tí màá tún rí tí kíni ẹni tí ó gọ̀ tó Jamiu Adégúnwà àtàwọn tó bá sọ orú ọ̀rọ̀ Jamiu Adégúnwà yìí ẹni tó lè sọ pé Muhammadu ẹni tó jù lọ lẹni tó bú Allah tó bú Ọlọ́run mi ò tí ì rí mi ò dẹ̀ lè rí mọ́ ẹni tó ponú
tó gọ̀, tó bàjẹ́, tí ò ní làákàyè, tó ponú gan, tí ọpọlọ rẹ̀ tí nǹkan ń ṣe, tí ò lẹ́sìn tó Jamiu Adégúnwà àtàwọn tọ́jọ́ nínú Islam. Mi sọ ẹ̀sìn mi o, ẹ̀sìn mi kéèsì ọ̀tọ̀ nìyẹn. Muhammadu Fatima yẹn Wallahi àbí Ànábì náà kan a fẹ́ sọ Ànábì di ìgbà kí ló máa ń pè àwọn àṣà Ànábì di ìjọ ìṣeré Ànábì láfi ń dùn wá pé obìnrin tẹ́lẹ̀ alẹ́ ìṣẹ́ sọ̀látù yìí náà tẹ́lẹ̀ ń ṣe mólídì yìí náà tí ò lẹ́rìí, tí ò ní kankan, tí ò lẹ́sàn kankan níwájú Ọlọ́run yìí tó ń sọ fún yín pé Ànábì ò ṣe àwọn nǹkan yẹn lè mẹ̀sìn Ànábì lọ àsìkò tí Ànábì wá gan ló yẹ kó máa ṣe é tó pọ̀ wọn àsìkò ẹ̀ gan ló nídìí ẹ̀sìn ló nídìí àwọn èèyàn bọ̀ kò ní ṣe tọ́lọ́run bá pè lẹ́sìn àtúntẹ́wà tí ibẹ̀ sí ń lọ ìtàn ilẹ̀ yìí ṣẹ̀wá fi máa jẹ oúnjẹ ìbẹ́yìn náà ló wá ẹ̀kẹ́ dìde pé Ànábì ti wá àwọn agbẹ́kẹ̀yàn kan nu yín kó wí àwọn oníṣúná tẹ́ ń takò yìí náà lọ́wọ́ ń fèsì Muhammadu matumaya yìí kí àwọn bá pe president wa Bọ́lá Ahmed Tinubu tí ó bá pè lẹ́ẹ̀mẹ́gọ́rùn kódà tó bá gbàgbé àti fi ààrẹ sí lẹ́ẹ̀kan nínú ọgọ́rùn yẹn tó bá rí ní wọn létí ẹsẹ̀kẹsẹ̀ ní òsòpẹ́ ààrẹ àbí tó ń fọ́nà bá rántí ó wá ń pe Muhammadu tí Tinubu èmi fẹ́ kí mẹ́mí pè ní Tinubu tí Tinubu àti gbogbo president ayé tó kù tí wọ́n tó kankan ọ̀nà pé wọ́n tó yẹ pẹ̀tọ́ jókè ẹ́ ká fi kankan wé tó kọ́ lọ́wọ́ náà máa fi kankan wé nù nǹkan tóun ní ká lè bá wọn kó lè bá ṣáàyè wá débì kan kó máa tí wọ́n tó iyẹ̀pẹ̀ kínkínní grain of sand ẹ̀yà kan tó rọra kánlẹ̀ ní ìbàtà rẹ̀ tẹ́ pé it's worthless to the shoe owner wọ́n ní àyẹ̀wò kan bàtà rẹ̀ ò kí ni kí wọ́n fi ṣe kò ní wúlò sí tí ò ní wúlò sí wọn tún tó nǹkan tó ti yẹn lọ́dọ̀ Ànábì wọn tó lẹ́gbẹ̀ẹ́ Ànábì mo pè ní Tinubu èyí kí bí mo yẹpẹrẹ rẹ̀ torí pé àwọn tó bá rí mi wọ́n mọ̀ bí mo ṣe dunú nígbà tó wọlé ní tí èmi fẹ́ràn rẹ̀ látara àtakò táwọn èèyàn ti takò ẹ̀ ṣe máa takò èèyàn tó bá yẹ kó wọn lọ́fẹ̀ẹ́ gbèsè ẹni ẹ kíní ẹ ó ṣe bákan ọwọ́ ẹ̀ ṣe bákan tó bá jẹ́ pọ́ lọ́wọ́ ṣe bákan yẹn náà lọ́wọ́ ó fi jẹ kò sí ní tẹ́ ṣe sí ó dáa tọ́lọ́ máa fẹ́ òun ní wà wọlé àábẹ̀ sí dùnú pé a wí fún yín so ṣùgbọ́n mo pe Tinubu Bọ́lá Ahmed Tinubu tá a bá pè bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ jùkọ́ ní respect ààrẹ ṣùgbọ́n kò sí tí ó ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ayé náà ni ó mọ̀ wà lárúkọ mọ́ Muhammadu ẹni tọ́lọ́hùn lárúkọ mọ́ lórí rí àyàfi ìgbà tó fẹ́ fi nǹkan kan wé ọ̀rọ̀ fáwọn èèyàn pé Muhammadu Rasulullah Muhammadu òjíṣẹ́ Allah Muhammadu kì í ṣe bàbá ẹni ọkàn nù yín tẹ́ bá yẹ pé ẹ̀ka lè mọ orúkọ ẹ̀ta ń dá gbogbo ètò kù Ànábì yá ayú Ànábì ìwọ òjíṣẹ́ balligh ma unzila ilayk jẹ́ ń tarán sàkalẹ̀ fún ọ yá ayú ar-rasul ìwọ Ànábì yá ayú ar-rasul ìwọ òjíṣẹ́ yá ayú Ànábì ìwọ Ànábì bọ́lọ̀ ṣe máa ń pè ní ẹ̀ Ọlọ́run pọn orí látàyé dọ̀run ẹni tọ́lọ́run tún fi pọn létí sí tó fi ṣáárẹ̀ tó fi ṣe aṣòfin tèmi Ọlọ́run bá ń ṣòfin ìwọ̀n náà lè ṣòfin ẹni tọ́lọ́run pọn létí sí nígbà tí ó gbà wí inú Kùránì kó tó sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n kọ́ sọ pé òun ti foríjì nígbà tó sì bá àwọn mùmí ní wí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tí ó bá tí wọ́n ń sọpọ́ láàgbé lémi Ọlọ́run tí mo ṣe fún yín ni ìgbà fìyà tó lè jẹ yín ká lè mọ ìyàtọ̀ wà àbánàbí kọ́ ni ẹni tọ́lọ́run sọ pé ní ẹni tó bá ti tẹ̀lé òjíṣẹ́ man yuti' ar-rasul faqad ata'a Allah ó ti tẹ̀lé Allah àǹtọ́ni tọ́lọ́run pọ́nlé tó bẹ́ẹ̀ ní ẹbí àlẹ́kẹ́ ọmọ ẹni tọ́lọ́run máa kọ́ gbé dìde nínú òun náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tá kọ́kọ́ wà Al-Jannah tí ó kọ́ wà Al-Jannah òun náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó ṣèṣì wá ó tẹ̀ wá parí ẹni tí ó ṣèṣì pẹ̀ ní wa gbogbo èèyàn pátá gbogbo ẹ̀dá Ọlọ́run pátá tí ó sẹ́ni tí ó ṣèṣì pẹ̀ àyàfi Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún Ànábì ìjọba ìyàlẹ̀ kẹwàá pé ya Muhammad irfa' rasak
wọ Muhammad gbé rẹ̀ sókè. Eléyìí náà ń bẹ̀ wọ́n ò kìí dárúkọ rẹ̀ torí kọ́ lè mọ̀ pé ẹni nínú gbìyàn tó ń bẹ láyé tó ń kálukú tẹ̀ ń jórúkọ báyìí ẹni tá pè ní wọ́n sì pé Muhammadu wọ Muhammadu kan má lọ máa rò pé wọ́n ló dìde o torí pé Ànábì ti sọ̀kalẹ̀ pò wọ́n ni ishfa ó yá gbé rẹ̀ sókè torí pé àwọn èèyàn wà ní inú wàhálà ni Ànábì wà lọ forú balẹ̀ sí abẹ́ al-arash ọ̀nà àríyá gbé rẹ̀ sókè wáṣfà ó yá ṣìṣìpẹ̀ tó ṣàfà àgbà fún ṣìpẹ̀ rẹ̀. Wà á la orúkọ ọmọ lórí ní Muhammadu àwọn èèyàn tó ta sí Ànábì Muhammad sallallahu ohun ìyàtọ̀ náà fi jẹ wọ́n ni lẹ́yìn ikú rẹ̀ gan ohun ìyàtọ̀ náà fi jẹ àwọn èèyàn ni látàlápọ̀ ọ̀n fẹnu rẹ̀ ẹ̀dẹ̀ fún Ànábì Muhammad sallallahu láfi sọ pé kó máa ẹ̀pọ̀ lọ́n ti bínú sí ọ nípa àpẹẹrẹ ìbínú Allah lórí èèyàn náà ni kí èèyàn kó máa tẹsẹ̀ bọ́sẹ̀ lórí àwọn kan báyìí kó máa bí ṣe ń bú Ọlọ́run kó máa bú Ànábì kó máa bẹ̀sìn jẹ́ kó máa ṣe oríṣiríṣi ní tẹ́ pé ó lè mú rí ìyà nínú náà Jahannam. Láfi wá ń sọ pé òkè ó wá rí àwọn abẹ́ẹ̀rọ̀ pẹ̀lú ọjà mi o látara ìmọ̀kan rẹ kálímọ̀ kọ́ àwọn ìmọ̀kan rẹ ó lọ from west ó dé east ìta ìmọ̀kan rẹ gùn dé àtàìgbọ́n rẹ àtàìgbádùn rẹ torí àròkó gbádùn ó dà pé onídìí kò ń ṣe ọ̀rọ̀ ó dà pé onídìí ẹ lọ yẹ ọpọlọ rẹ wò ná àìmọ̀kan rẹ kò mọ́nù kan nìkan torí pé àìsínú Kùránì ìsìn àìsínú bíbélì rẹ ọ̀hún lẹ́hún lẹ́kọ̀ọ́ máa wíwì kúwì ààrẹ kò mọ̀ kú dùn tó wíwì kúwì tó ń sọ gan bíbélì gan oúnjẹ kò mọ̀ kúwì kúwì ló ń wí ọ̀rọ̀ Ànábì ló mú mi bínú débẹ̀ kò tẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ bínú ọ̀rọ̀ ìṣàlàyé ni pé bíbélì tó ń tẹ̀ wá ń sọ gan ṣùgbọ́n torí pé èmi mọ̀ ọ́ rárá pé o ò rínú Kùránì ló fi sọ pé kọ́ máa jájá o ò dẹ̀ rí kìíní kan nínú Kùránì ló fi sọ pé Ànábì ò mọ àwọn kan tí wọ́n mọ̀ torí pé o ò nímọ̀ bá ṣe ti o gbà tó mọ̀ àdís nínú Kùránì náà ló ti rí nínú Kùránì náà ló ti rò Kùránì òun gan o mọ̀ ó sì wà náà àdís pàánà bí ti rí ogbè nǹkan náà àìmọ̀ náà tẹ́wé Kùránì nìkan náà lóyìn òun náà rùn bọ̀ torí òun rẹ̀ tójú bọ̀ débi tọ́tẹ̀ wá mọ̀ ló fi ń sọ bẹ́ẹ̀ ó kì í ṣe wá rí Kùránì ṣe Kùránì nìkan ojú tó kù tẹ́kẹ́ Bíbélì ló fi máa ń jọ̀jẹ̀ yẹn ipe ní Jésù padà mọ́ tó ké Bíbélì sọ báyìí tó ké Bíbélì sọ báyìí tó wá ń fún ma rọ́bìṣì gbọ́ ayé Al-Kùránì tó fún ma rọ́bìṣì gbọ́ àdís Bíbélì yẹn gan afẹ́ jẹ́ kó mọ̀ pé ò mọ̀ Bíbélì yẹn àyí bẹ́ẹ̀ torí pé tó bá mọ̀ Bíbélì ni o ò ní máa sọ pé àwọn òun ò ní máa fa àwọn kan ṣẹ̀rí táwọn ibi tó wà ní Bíbélì rẹ̀ gẹ́dẹ́ tó ń sẹ́ kò mọ̀ tó ń jẹ́ kó sọ fún ẹ pé bíbí jáàmì ìgbẹ́ méjì ẹ̀ láàmú Bíbélì ò sọ tó ń sọ yìí ṣùgbọ́n kí mo fún ẹ lápọ̀jú ẹ̀yẹ kan Jésù padà mọ́ mo ti túìtì yẹn lọ ìpè ní Jésù Bíbélì gan sọ pé kí ni ó ń padà bọ̀ ẹ̀rí ẹ̀ pọ̀ bí a kì ń wá fídíò kan kì í ṣe fún ọ nínú Bíbélì ó pọ̀ bàjẹ́ pé Jésù ń padà bọ̀ ó pọ̀ èyí tó wá tó ń ka yẹn tó ń ka káàkiri náà ṣe Bíbélì tó ti lọ yẹn ó gbọ́yé Jamiu Adégúnwà òun náà ló fà tí mo fi sọ̀rọ̀ kan yóò dà kí mo fẹ́ ṣe irú àwọn míì bí Alhaji Yusuf Adépọ̀jù pé ọ̀yẹ́ kan lọ mọ́sẹ̀ Bíbélì kan ẹ̀kọ̀ọ̀ká tó lẹ̀ pé Jésù tẹ bá ń kà á bọ̀ ọ̀tọ̀ nìkan tó ń ṣe kí ni tí ó padà fi hàn sí ọ àbí ẹsẹ̀ Bíbélì tó kà yẹn gan-an normally ẹ̀rí rẹ̀ pé àbí mo tún fẹ́ máa tako no torí irú òun Jamiu yìí ni ipe ní Bíbélì ọ̀hún gan tó ń kà gan kò yí ọ mo dẹ̀ fẹ́ ok ìwọ́n sọ pé Jésù padà mọ́ nǹkan sẹ́ Bíbélì à ń ka New Testament fún ẹ̀sìn bó Jésù Kristi tẹ̀rí tó ń lọ sókè ọ̀hún ó ń padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ Bíbélì tó ń ka àbí kò padà mọ́ ṣé òun náà kan ló tún sọ eléyìí àbí inú àtọ̀ kóṣù jẹ́ nǹkan fún ọ eléyìí kò kọ́ ni tọ́pìkì mi ò tọ́pìkì mi gangan ni ọ̀rọ̀ àyá Al-Kùránì tó ń sọ pé ní mi sọ̀hún náà níbẹ̀ wípé ní súrà kan wà tí ò iṣẹ́ mọ́ yẹn fún yín lápòjú ìzájà ò iṣẹ́ mọ́ ìyẹn fẹ́ fi kọ́ ọ dá ọ lẹ́kọ̀ọ́ jẹ́ nǹka ilé yìí fún ọ. Acts of Apostles òun ni ìwé tó ṣe kíni tó gbẹ̀yìn àwọn ìwé mẹ́rin tó ń pè ní gospel tẹ́ bá ti ka John ìwé tẹ́ jà sí òun náà ni Acts of Apostles tẹ́ bá ka Acts of Apostles ìwé Bíbélì tẹ́mi máa fi ń kà tẹ́lẹ̀ àbọ̀ ìwọlé
so òun lèmi wà, òun náà rájú mi, mo yí ráàpù rẹ̀ kó gbó díẹ̀, ọdún méjì mo fi rù káàkiri pẹ̀lú ọmọ yìí wọlé, ó gbó díẹ̀ ráàpù. So ẹ̀ẹ́dì àpò àpòsù yẹn ó sọ pé ní Jésù Kristi tó lọ sókè ọ̀run ó ń padà wọ̀ bẹ́ẹ̀ ẹgẹ́ bó ṣe kí ni máa kà inshallah nínú ìwé Acts of Apostle jẹ́ ń kanú Bíbélì, so iṣẹ́ àwọn apostoli ìwé alákọ̀ọ́kọ́ náà ẹ̀ẹ́dì náírà ọkọ̀ ẹ̀ẹ́dì ní verse 11 ó ní jẹ́ ń kà láti verse 10, so ẹ̀ẹ́dì mo ti mark Acts of Apostle verse 10 11 kò ń ṣe ń taṣẹ mọ̀ ẹ̀ẹ́dì kí mo ti mark ẹ̀ ti pẹ́ láti àtàrí ní tẹ̀lé bàbá ìwọlé 2010 mo ti bẹ̀rẹ̀ sí ká Bíbélì pẹ̀lú ọ̀pọ̀ ìwọlé tí ó dẹ̀ ń ṣe páwọn mo fi bẹ̀rẹ̀ Bíbélì. Takiuddin al-Hilali àti Mohsin Khan àwọn ọlọ́run fi inspire mi nípa kí ẹ̀ máa ka Bíbélì torí ìdìbò púpọ̀ wà níwọ̀n máa ń ka ọ̀rọ̀ tó wá inspirational ọ̀rọ̀ tó kọ síbẹ̀ nípa ọ̀rọ̀ biblical verses àwọn evidences pàdánù Ìsá òjíṣẹ́ ọlọ́run kìí ṣọmọ ọlọ́run àwọn tó inspire mi nìyẹn ó ṣe kọ́nà wá ní kò tí tó mo ṣe pàdé ọ̀pọ̀ ìwọlé nìyẹn nígbà tí mo ti kàwé wọn ìwé ìdánwò ìgbàlọ́ lẹ́yìn ìgbà tí mo gbà Islam mo ti kà ọlọ́run ní ẹni tó kàwé yẹn ọ̀rì mo ṣe pàdé wọn ní yọkàn ọjọ́ Friday kan nìyẹn nígbà yẹn lọ́sìn gbé nítòsí nínú ọ̀dọ̀ mi nígbà yẹn wọ́n á rí ìfẹ́ tí mo ní máa gba nọ́mbà wọn máa ẹmẹ́wàá máa pò wọn máa lọ bá wọn lọ́sẹ̀ ní àbí máa bá wọn ka Bíbélì nígbà ó yà èmi náà ti ka Bíbélì tẹ́lẹ̀ ọdún méje 2010 or 2011 mo sì fún wọn lẹ́yìn 2018 or 2019 so ẹnka ó ní bí wọ́n sì ti tẹjúmọ́ ta ni Jésù bó ṣe ń lọ sọ́run so ojú òun náà tẹ̀lé sọ ó ní wọ́n sì tẹjúmọ́ ojú ọ̀run bí ó ti ń re òkè kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ ààlà dúró létí ọ̀dọ̀ àwọn áńgẹ́lì nìyẹn tí wọ́n sì wí pé ẹ̀yin ará Gálílì èéṣe tí ẹ̀yin fi dúró tí ẹ̀ ń wo ojú ọ̀run Jésù náà yìí tí a gbà sókè ọ̀run kúrò lọ́wọ́ yín yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí tí ó ń lọ sí ọ̀run bó ṣe lọ sọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ yóò ṣe kí ni yóò padà bẹ́ẹ̀ láwọn ìkókó sọ pé ẹ̀yin Ahmadiyya Kọ̀díàníyà ẹ̀yin ìjọ Kọ̀díàní tẹ́ ní the promise Messiah Gunzagula Ahmad olóhùn ni ànábì Isa ṣèbí Bíbélì lẹ́yìn náà máa fi improve ọ̀rọ̀ yín nígbà tẹ́ bá rí irọ́ yín prove mọ́nú Kùránì torí ẹ̀ lè rí prove nínú Kùránì tẹ́lẹ̀ tẹ́wàá rí Kùránì ní tẹ́fẹ́ mú tẹ́fẹ́ dàgbù tẹ́fẹ́ túntùkùtù mọ́ ẹ bá ta sí Bíbélì náà lẹ́ kàkàkà tẹ́fẹ́ sọ pé ànábì Isa lórí àgbélébù kò kú síbẹ̀ Bíbélì náà ló wá ń takò yín pé bó ṣe lọ ọ̀run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe máa sọ̀kalẹ̀ bọ̀ padà ni ṣùgbọ́n bí Gunzagula Ahmad tí tó ní òun ni promise Messiah òun ti wá òun ni replica ànábì Isa ẹgbà tí mo ti fọ́nà tẹ́lẹ̀ náà ní fídíò yẹn so Jamiu Adégún àti Jésù padà mọ́ ṣé Bíbélì tó ń kà kí wà lélẹ̀ àbí Bíbélì kan má jẹ́ mú láíláí jẹ́ ń tú epo ẹ̀ ok jẹ́ ń ka English náà mo ní jẹ́ ọkọ̀ King James mo ní King James ní ibà kódà King James tèmi ní red letter iṣẹ́ tó ń ṣe kò ń ṣe ẹ̀yọ̀kan red letter ni pé àwọn ọ̀rọ̀ Jésù nǹkan sọ fúnra rẹ̀ lẹ́yìn náà eléyìí yẹ́ sọ̀tà eléyìí yóò point yín sí wa red letter yìí help me gan ló yẹ kí n mọ Bíbélì gan torí pé yóò point ẹ lọ sí tí ẹsẹ̀ tó kàn yẹn yóò point ẹ lọ sáwọn ẹsẹ̀ mi bíi márùn-ún bíi mẹ́ta mi tó fi wá rí insight gidi ló pé òkè ibẹ̀ náà gán láti máa judge pé ọ̀rọ̀ yìí gan ní tó ń sọ ni ní tó túmọ̀ sí ni tó sì máa pick àwọn evidence àwọn ẹ̀rí mi bẹ̀ àwọn òwe tí mo kọ láwọn ọ̀gá tí mo fi ń kọ̀wé o red letter yìí mo lò gan jẹ́ nǹkan the same Acts of Apostles chapter 1 verse 11 kàkà ní English ó ní jẹ́ bí ọ̀rọ̀ láti verse 10 yẹn padà ó ní
it was okay. Acts of Apostles, Luke ni mo. So Acts of Apostles chapter 1 verse 10. Then Galatians. And why they look steadily, and why they look steadfastly towards heaven as he went up, behold, two men stood by them in white apparel. Verse 11. Which also said, you men of Galilee, why stand you gazing up into heaven? This same Jesus, which is taken up from you into heaven, shall so come in like manner as you have seen him go into heaven. Shall so come in like manner. Shall so come in like manner. Jẹ́ kí n tó ka ilé, jẹ́ n ka ìwé táyà ìṣúná àmọ́ dáadáa. New Testament, ilé ìtàn máa ń pín káàkiri prison ní káàkiri yẹn. Ó ṣe ẹ̀kọ́ tí mo ní ni o. Ó sì mọ káwọn ti ka ilé dáadáa. Acts of Apostles chapter 1 verse 10 náà máa tún ti gbé padà. Ilé ìmọ̀kọ́ okay, òun wọ́n kọ́ fún mi àfi ka Bíbélì pé òun ka Bíbélì English. Òun wọ́n kọ́ mú. Torí òun ló rọrùn láti àfowórà, àwọn tó kù àfowórà. Àfi mí tálà bá tún ní ká tún jogún. Gba àwọn ọ̀nà tálà ń fẹ́ ká fi gbàjogún rẹ̀ kọ́ fún wa ní nígbà tí ń bá àwọn èèyàn fa ọ̀rọ̀. Àánú náà lẹ́nu Bíbélì gan lé. Ẹ̀dẹ̀ máa ẹ̀ka ó yẹ gbúà. Èyí tí mo rà ó kéré sí ìtọ́lọ́run ní káwọn èèyàn fún mi. Bọ̀ yóò padà fẹ́ jù lọ torí tálà bá ṣe rọrùn. Mi ti rá àwọn tí mo ti fẹ́ rà. But ṣé wọn pa àfà ní èmi? So gbàgé tíra ni àmà ilé ònà ọ̀gbà ilé ọ̀rọ̀ ló tiẹ̀ bí kí n fi lọ túlé kan gbà mo ṣe lọ túlé mo ṣe lọ tọ́ bọ̀ bí tí mo kì í bọ̀ ni. Acts of Apostles chapter 1 verse 10 ó ní and why they were gazing in torí pé lè máa sọ recent English lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ìyìnbó gbà ẹ́ lẹ́ẹ̀ma kà ń bẹ̀ ó máa sọ new English torí old English lẹ́ẹ̀ma rí tẹ́tẹ̀lẹ̀ ó ní and why they were gazing into heaven ẹ̀mí kò sí up ń bẹ̀ and why they were gazing into heaven as he went, behold, two men stood by them in white robes. Ẹ̀mí kò sọ pé apparel torí yẹn ó so 11 and said, men of Galilee, why do you stand looking into heaven? This Jesus, who was taken up from you into heaven, will come in the same way, because in like manner, in the same way as you saw him go into heaven. In the same way. Bó ṣe lọ ni ó ṣe wá. Tó ń nu John tí description tí Allah sọ, tánàbí sọ ní Quran. Ànábì sá, yanzil inda munatil bayda. Yóò sọ kalẹ̀. Nínú hadith kan, àmàlẹ́kà méjì ni wọ́n ṣe kíni. Ni wọ́n fi gbé bọ́lẹ̀ tí ó gbé apá rẹ̀ sí àwọn méjèèjì. Àwọn bó ṣe fi apá gbé Mirza Ghulam Ahmad wá o. Gbogbo àwọn description yìí pọ̀. Tẹ́bi tí ẹnìkan ó fi wá dé pé ó wá láti ìlú kan tó fi máa sọ pé òun tá fi tá ìmọ̀ kan ó sì bá òun dé. Tí ẹ bá ti wá rí ìmọ̀ tó ti sọ fún yín náà. Tẹ́ àtúwá mọ̀ títí táwọn yóò tún ṣe máa fi máa rí pé àwọn nǹkan yìí ò tún tó fáwọn láti mọ̀ pé irọ́ ni táwọn ń ṣe. Eléyìí tí ni máa ká bẹ̀yìn English Standard Version kò common. Òun sọ yìí pé ní ó lè clear sí di Jamiu Adégúnwà yóò clear sí. Ó ní and why they were gazing into heaven as he went, behold, two men stood by them in white robes and said, men of Galilee, why do you stand looking into heaven? This Jesus, who was taken up from you into heaven, will come in the same way as you saw him go into heaven. So ojú kátikàti wọ́nranwọ̀nran ìwíkúwí tó ń wí Jésù padà á mọ́ tẹ́kẹ́ Bíbélì náà ni ẹ̀rí rẹ̀ Bíbélì náà ló wá ń takò wọ́ yìí pé Jésù ń padà bọ̀ kódà ó ń padà bọ̀ bó ṣe ṣe kí ni bó ṣe lọ ṣùgbọ́n pé ìwọ Jésù padà á mọ́ ó sì lo ayé ó ti ọ̀rọ̀ tí ẹ sí yàtọ̀ díẹ̀ sáwọn ìbísàgbọ́lá àwọn Ahmadiyya tó sọ pé ó lọ kú sí India ni pẹ̀lú ti lo 120 years ó ti kú sí
So ìsìnkú kejì yín náà bíbélì tẹ̀fí ń ṣẹ̀rí ó takò yín báyìí sí pé ó ń padà bọ̀ ìwọ tó ní kò padà mọ́ ẹ̀yin tẹ́ ló ti kú tẹ́lẹ̀ nìkan ti wá ń replica onírọ̀ bó ṣe lọ ló ṣe ṣe kí ni yóò ṣe sọ̀kalẹ̀ wá. So tí a rí lórí ọ̀rọ̀ Jamiu Adégúnwà àwọn ọ̀nà wọn tó wá ń sọ yẹn tàbí bíbélì takò yẹn fi máa fi ṣe series ní kí lè jẹ́ one èyí tí mo ní fẹ́ sọ gangan nípa pé àwọn àyà kan nìkan wà tí ò iṣẹ́ mọ́ ìfún àwọn ẹ̀sẹ̀ bíbélì tí yẹ ká mọ̀ pé ẹ̀wọ̀n kí mo ti dáhùn yẹn gba ọ̀nà ẹ̀sìn pé ìsájà olóhun tó sọ ẹ̀mọ̀ kan ló ń jẹ́ kó sọ wọ́n yẹ fún láwọn ẹ̀sẹ̀ bíbélì gan tí ó jẹ́ kó mọ̀ pé tó bá yẹ kó wọ́n mọ bíbélì náà dáadáa ni yóò mọ̀ pé èèyàn kì í sọ pé ọ̀rọ̀ Ọlọ́run iṣẹ́ mọ́ èèyàn kì í sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni kò ní iṣẹ́ mọ́ nífi ṣe series 2 nífi ṣe torí pé ń ka àwọn ọ̀rọ̀ bíbélì tó pọ̀ so yóò jẹ́ kí fídíò ìfẹ́ gùn ẹ̀yà kì í ṣe series 2 kọ́nà kó dáhùn kó jẹ́ kí ìta sọ yìí tàti sọ níbi ilé ìgànnì tó láì wọ́n ọ̀rọ̀ tàti tọ́ bọ̀ ní ìbà kọ́nà jẹ́ kó ṣe wá láǹfààní kọ́nà kó dáhùn kó jẹ́ kó ṣe wá láǹfààní subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.